ọba orin káfàtà tó tún jẹ́ mátàgbàmọ́lẹ̀ àkọ́kọ́ tó tún jẹ́ olúfimọ́ àkọ́kọ́ nínú gbajúgbajà olórin fújì ilẹ̀ wa ni alhaji saheed akorede okunola ẹni tó pè yàn mọ́ sí saheed òṣùpá. wọ́n mà ti ṣe bí ọmọlúàbí ó ti gbé ìgbésẹ̀ àlàáfíà lórí ìjà àárín àwọn gbajúgbajà olórin fújì méjì ni alhaji abdulkudus akande abbas ẹni tí ó gbáyé mọ̀ sí òbésèré tàbí ọmọ rápálá tàbí pk first àti gbajúgbajà olórin fújì ní alhaji wasiu alabi ọdẹtọlá ẹni tí ó gbáyé mọ̀ sí pasuma tàbí ọ̀gá ńlá fújì àkọ́kọ́. pẹ̀lú bí wọ́n ṣe ní saheed òṣùpá ó pe alhaji òbésèré lórí fóònù wípé kó gbàgbé ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin wọn àti pasuma àti wípé kí ó jọ̀wọ́ kó jẹ́ kí ogun ṣẹ́ kí ogun sì sinmi. ẹ rántí wípé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní gbàgbós gẹ́gẹ́ báwọn ọmọ àsìkò ṣe máa ń sọ inú ń ṣẹlẹ̀ láàrin pasuma àti òbésèré bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ò dárúkọ ara wọn tí wọ́n sì búra wọn ṣùgbọ́n tó jẹ́ wípé òwe àwọn méjèèjì náà fi ń bára wọn sọ pàápàá òbésèré tó sì jẹ́ pé àwọn olólùfẹ́ àwọn olórin méjèèjì èpè àti ọ̀rọ̀ burúkú ni wọ́n ń sọ síra wọn lórí ẹ̀rọ ayélujára. ohun tó sì fa ọ̀rọ̀ náà ó ní bí òbésèré bó ṣe fi ọgbọ́n sọ̀kò ọ̀rọ̀ sí pasuma yìí pé òun lòún sọ ọ́ dèèyàn nídìí iṣẹ́ fújì nígbà tí ò tíì jẹ́ nǹkan kan lòún raṣọ sí i lọ́rùn tóun ra irinṣẹ́ orin fún un tó sì máa ń bẹ̀bẹ̀ kóyún fún un láàyè láti kọrin ní orí stéèjì ẹ̀ ṣùgbọ́n tó nígbà tí pasuma tó dèèyàn tán níṣẹ́ ló ń lòun fín tó fi bí ṣolóore tí ò fẹ́ rántí orísun ẹ̀ tó sọ ọ́ dèèyàn mọ́ tó sì ní ògo tó yẹ kó máa gbé fóun ó lọ ń gbé fún ẹlòmíín kódà ó ní ìdí ẹ̀ nìyẹn tó ń fi fẹ́ràn saheed òṣùpá nítorí pé kò yá fi bí ṣolóore ó ní gbogbo bíkíbíkíbi tí saheed òṣùpá bá dé ènìyàn ó máa ń fún un lápọ̀nlé ló sì máa ń jẹ́ gbogbo ayé mọ̀ pé mọ́tò àkọ́kọ́ tóun kọ́kọ́ lò òun òbésèré ìlò ń ra mọ́tò náà fún èyí tí ó ní pasuma kì í ṣe ní tiẹ̀ láti fẹ̀mí ìmoore hàn sóhun. ṣá o ní orí ọ̀rọ̀ yìí ọ̀kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti atọ́kùn ètò ìyún master of ceremony mc tí wọ́n wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá ìlú ìbàdàn tó tó jẹ́ atọ́kùn ètò àti olólùfẹ́ gbajúgbajà olórin fújì ìlú ìbàdàn ni alhaji táyé àkàdé adébísí tọ́pọ̀ èèyàn mọ̀ sí táyé kọ́rẹ́nsì ìyún mc bókùjàkà ó mà ti tú àṣírí nínú fọ́nrán fídíò tó gbé sórí ẹ̀rọ ayélujára èyí tí tẹlifíṣàn yorùbá Tòótọ́ rí èyí tó fi síta lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tó jẹ́ kó di mọ̀ wípé òun àti òbésèré sọ̀rọ̀ òbésèré sì sọ fún òun pé saheed òṣùpá ó ti pè òun lórí fóònù pé kóun má ṣe bá pasuma jà tàbí sọ̀rọ̀ sí i àti wípé saheed òṣùpá sọ fún òun pé kóun wo ọlá ọdún tóun fi ju pasuma lọ yan ọdún bíi mẹ́ta pé kóun wọlé kóun fi dákẹ́ kóun má sọ̀rọ̀ kóun sì jẹ́ kí ìjà parí kí ìjà sinmi. ṣáò lẹ́yìn tí mc bókùjàkà tó jẹ́ ọmọlẹ́yìn táyé kọ́rẹ́nsì tó ti sọ̀rọ̀ yìí ìní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ saheed òṣùpá náà ti ń kan sára sí pé bẹ́ẹ̀ lọmọlúwàbí ń ṣe àti pé ìgbésẹ̀ àlàáfíà tó yẹ káwọn àgbo onífújì gbé ìní saheed òṣùpá tó jẹ́ ọmọlẹ́yìn wọn ń gbé tí wọ́n sì ń sọ pé àpẹẹrẹ pé ọmọlúwàbí àti ẹni tí kò fẹ́ràn wàhálà ìní alhaji saheed òṣùpá.